السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونشكره ونستعينه ونؤمن به ونتوكل عليه ونستعديه. من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. ونصلي ونسلم على أشرف المرسلين سيدنا محمد وعلى آله وأصحابه والتابعين تابعين بإحسان إلى يوم الدين أما بعد. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba tí ó dá wa pẹ̀lú àánú tó sì ṣètò bá ṣe gbégbé sí ayé pẹ̀lú ìrọ̀rùn fún wa. Kò dá wa fún ìyàjẹ, kò ṣe ọ̀dájú lé wa lórí. Ọlọ́run ọba kì í ṣe ọba ọ̀dájú, kì í sì ṣe ọba ìkà, ọba àánú ni. Ọba àánú lọba tá ń sìn, òun náà lọba tá a kí. Ọlọ́run má ṣe ìgbà ọpẹ́ wa. Ìkẹ́ àti ìgẹ́ Ọlọ́run kó máa bá ẹni tá a gbé dìde sí gbogbo àgbáńlá ayé, kó lè bá a máa jẹ́ àánú. Kọ́lọ́run bá ní mú ìkẹ́ yìí bá, kó bá ní mú bá gbogbo àwọn ará ilé rẹ̀ lọ́pọ̀lọpọ̀, àti gbogbo àwọn àfáà ẹ̀sìn. Àwọn bàbá wa tí wọ́n jẹ́ àfáà ẹ̀sìn fún wa, tí wọ́n jẹ́ olùkọ́ dáadáa, tọ́lọ́run rán sí ayé wa tó fi ṣèdẹ̀kùn lé wa lórí. Bàbá àgbà Tajul Hadab, bàbá àgbà Tajul Mumin, bàbá alágbàjì àgbà, bàbá àgbà lámúnigun àgbà, bàbá aládùn àgbà. Ọlọ́run bá ní kẹ́ wọn, bá ní gẹ̀ wọn. Akibatul muttaqin fi ishatin radiya fi jannatin aliya qutufuha daniya. Akibatul muttaqin fi ishatin radiya fi jannatin aliya qutufuha daniya. Àwọn bàbá wa tèní, bàbá alágbàjì, bàbá àgbà lámúnigun, bàbá àgbà ládó, Ọlọ́run dákun jẹ́ á rí wọn pẹ́. Báwo ni dá wọn sí fún wa, ilé àwọn àfáà wa má jẹ́ ó bàjẹ́. Masha Allahu la quwwata illa billah. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pé a káàbọ̀ sí orí ètò wa ní Saif TV Yorùbá. Èyí tá a mú wá fún wa lálẹ́ yìí, ọ̀rọ̀ kan tí a rí pé ó tún jà ràyìnràyìn lórí social media. Wọ́n ń drag aya al-Qur'ani lọ́nà tí kò bá àgbọ́yé, tí kò bá mu. Àwa gbọ́dọ̀ jáde láti wá clarify, torí pé nǹkan tí wọ́n ń kà, tí wọ́n ń tú yìí, ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lè tibẹ̀ sọnù, tí ó máa pé àṣebínú al-Qur'ani nìkan tí wọ́n ń kà yẹn wà. So ìyẹn la fi wò pé ẹ jẹ́ wá ṣàlàyé rẹ̀, àyìn tí ó sì àlàyé tí ó jìn rárá ni. Kódà kò yẹ kó gbà yẹn ní 5 minutes láti explain tí wọ́n ń sọ nínú àyà yẹn. So àyà wo ni inú Suratu Ibrahim ni wọ́n ti rí àyà náà, níbi tí Ọlọ́run bá ọba lékè ọlá ti ń sọ pé wa ma arsalna min rasulin illa bilisani qawmihi liyubayyina lahum fayudillullahu man yasha'u wa yahdi man yasha'. Fáǹfààní gbogbo àwa tí a bá fẹ́ lọ lè wo àyà yẹn fún ara wa, ẹ lọ sínú al-Qur'anil Karim, ẹ wá lọ sí Suratu Ibrahim, ẹ wá lọ sí verse 4, ìyẹn Quran chapter 14 verse 4. Níbẹ̀ yẹn Ọlọ́run bá ní wa ma arsalna min rasul illa bilisani qawmihi. Kò sí òjíṣẹ́ kan tá a ti rán síwájú rí, kò sí òjíṣẹ́ náà tá a rán síwájú rí. Arsalna fílù madi. Gbogbo ẹni tó bá lọ kọ́ Arabic, kódà kó má jẹ́ Muslim, torí pé èdè ní Lárúbáwá kò ní ṣe pẹ̀lú ẹ̀sìn kankan. Bí yẹn bá lọ lè kọ́ Arabic, wọ́n máa sọ fún pé nínú Arabic verb ni àwọn Lárúbáwá ń pè fíìlù, ọ̀rọ̀ ìṣe. Fíìlù làwọn Lárúbáwá ń pè ọ̀rọ̀ ìṣe lọ́dọ̀ tí wọ́n fíìlù. Àwọn fíìlù lọ́dọ̀ Lárúbáwá
tó jẹ́ verb lọ́dọ̀ tí wọ́n classify ẹ̀ sí mẹ́ta. Wọ́n pè kan ní fíìlù madi, the past tense. Wọ́n pè kan ní fíìlù mustakbal, present and future tense. Ẹyọ kan ní méjèèjì lọ́dọ̀ tàwọn Lárúbáwá. Wọ́n á pè kan ní fíìlù hamri, imperative tense, yìí tá a fi pàṣẹ. So mẹ́tẹ̀ẹ̀ta yìí ni àwọn Lárúbáwá identify nínú lexicology wọn. So yìí tọ́lọ́run bá lò níbi past tense ni wa ma arsalna min rasul. Ọlọ́run bá ní gbogbo òjíṣẹ́ tá ti rán síwájú kò sí ìta rán illa bilizani qawmihi, àfi kó jẹ́ pé èdè ìlú wọn, èdè àwọn aráàlú tá rán sí ni ó máa sọ. Li yubayyina lahum, kó lè bá máa ṣe àlàyé fún wọn yékéyéké. Fayudillu lahu man yasha, ẹ̀yìn gbà yẹn lẹ́ni tí ò ní gbà ni ò ní gbà. Kò ní sọ pé wọ́n jíṣẹ́ fóun, òun ni ò ṣe kíni o, òun ni ò gbà. Wa yahdi man yasha, ẹni tí ó sì gbà náà yóò ṣe kíni o, yóò gbà. Ẹ dákun, áyà yìí ta ni wọ́n sọ kalẹ̀ fún? Ta ni áyà yìí, ayé ta ló sọ kalẹ̀? Ayé Ànábì wo ni wọ́n reveal verse yìí, ayé ta ni? Ta ni a sọ al-Qur'ani kalẹ̀ fún? Ànábì wa Muhammad, òun là ń sọ̀rọ̀ yìí fún. Wípé gbogbo àwọn òjíṣẹ́ tá a ti rán ṣáájú tiẹ̀ ló ṣe pé ní èdè ìlú wọn ni wọ́n ò máa fọ̀ fún àwọn aráàlú wọn. Àbí kò yé báwọn? So even though àyà yóò sọ pé ní àrán ànábì kankan ṣáájú rí, àfi kó jẹ́ pé ìlú yẹn nìkan la rán sí, kò sọ bẹ́ẹ̀. The clause tí wọ́n fi gbé kalẹ̀ kìí ṣe pé wọ́n sọ wípé ní wa ma arsalna min rasulin illa ila qawmihi. No, nǹkan tó wà ń bẹ̀ kọ́ yẹn. Kò sọ wípé ní gbogbo òjíṣẹ́ tá a ti rán síwájú o, àrán sí ìlú mi o, àfi ìlú rẹ̀. Àyà yẹn ò sọ bẹ́ẹ̀. But in tó dúró lé lórí ni pé àrán òjíṣẹ́ kankan síwájú rí, àfi kó jẹ́ pé èdè àwọn aráàlú rẹ̀ ni yóò máa fọ̀ bilisani qawmihi. So èyí làwọn èèyàn kan wá ń gbé káàkiri lórí social media ni wọ́n á sọ wípé ní ajá sí pé wọ́n rán ànábì Lárúbáwá síran Yorùbá. Ànábì tilẹ̀ Yorùbá á jẹ́ ànábì tí ó máa sọ Yorùbá. Pé ní bẹ́ẹ̀ ńkọ́ ajá sí pé ní Ọ̀rúnmìlà ìlọ́lọ́run rán sáwa nílẹ̀ Yorùbá. So eléyìí ni ààbọ̀ ẹ̀kọ́ ló hàn nínú ọ̀rọ̀ yẹn. Ààbọ̀ ẹ̀kọ́, ẹni tí ò kọ́ ẹ̀kọ́ yanjú ni yóò máa sọ̀rọ̀ báwọn. Tí ẹ bá lọ wo debate tí mo ṣe lọ láàrin èmi àti Àràbà Fálékè, ẹ lọ wo debate yẹn, lọ wo àwọn ọ̀rọ̀ tí mo sọ lọ́wọ́ bẹ̀rẹ̀. Ẹ rí i pé nínú ọ̀rọ̀ yẹn èmi tún bá wọn gbé Ọ̀rúnmìlà yẹn pé Ọ̀rúnmìlà tí wọ́n ń wí gan a lè wáyè fún lábẹ́ ẹ̀sìn Ọlọ́run wípé òun l'Ànábì Idris, torí pé ẹni tí mọ̀ ẹ́ fẹ̀ púpọ̀ ni Ànábì wa Idris. A sì rí àkọọ́lẹ̀ pé ó lóókọ̀ míì tí ń jẹ́ Oromus. So àwọn á sọ wípé ní tá a bá gbá rìsáàṣì dáadáa ó ṣeé ṣe ká rí wípé Oromus ni náà ni làwọn sọ di Ọ̀rúnmìlà. Ẹ rí i pé wọn ṣiṣẹ́ lọ́bẹ̀ rárá, wọn lọ ṣe rìsáàṣì kankan láti túnbọ̀ fẹ̀yẹ̀ ọ̀rọ̀ yẹn lójú, so that nǹkan wọn yìí á lè wà globally accepted. Kàkà kan ṣe bẹ́ẹ̀ ṣe ni wọ́n ń bú wa, ṣe ni wọ́n tún takò wá, ṣe ni wọ́n ń rí wa sálá takò bí ẹni tó wá takò wọ́n. So ọ̀rọ̀ wọn kò yàtọ̀ sí àwọn Ìgbò. Àwọn Ìgbò tí wọ́n pe ní ẹ̀ránú ni wọ́n gbé sójú. Ẹ rí i pé ni wọ́n fi rẹ̀yìn in political world ní Nàìjíríà. Ìgbò ló rẹ̀yìn jù tá a bá ń sọ̀rọ̀ politics ní Nàìjíríà in federal level. Kò sì ṣe tó ń kó bá wọn ju pé wọn fẹ́ gba tẹlòmíì. Wọ́n máa ń ríra wọn páwọn làwọn dáa ju gbogbo ẹ̀yà míì lọ. Gbogbo ẹni tó bá sì ti ń ríra rẹ̀ pé tó ẹ̀yà tòun ló dáa ju gbogbo ẹ̀yà yòókù lọ láyé, ìrúnran bẹ́ẹ̀ kì í mókè. Ẹ̀yìn ni wọ́n máa lọ. Iná wọn máa jó àjò ẹ̀yìn ni. Gbogbo ìran, gbogbo ẹ̀yà, gbogbo nation láyé tí ò bá fẹ́ gba tẹlòmíì mọ́ tiẹ̀, tí ò bá fẹ́ kojú bọ nù tán ẹlòmíì pé ẹ jẹ́ ń lọ kàtà wọn wọ̀nyí, ẹ jẹ́ ń tún kàtà àwọn eléyìí, kí n wá wo bí bóyá wọ́n dárúkọ ìran mi nínú ìtàn wọn. Gbogbo ìran tí ò bá ti fẹ́ gba irú ẹ̀ láàyè
ẹ̀yìn ni wọ́n máa lọ. N tó affect ìran Yorùbá nìyẹn. Wọ́n fẹ́ gbà tẹlòmíì mọ́ tiwọn. Gbogbo historian tó bá hùn kó dé, kó kó ìtàn dé, kó lọ gbá research kan, wọn ní gbà. In tí àwọn ń wí ìtàn pé ẹnìkan gun ṣéènì wá látọ̀run, ó fi ṣéènì sọ̀kalẹ̀, ẹnìkan bínú wọlẹ̀, gbogbo àwọn míìtì ìyẹn ni wọ́n jókòó lé lórí, wọn sì fẹ́ gbà. Wọ́n mọ̀ pé ìyẹn ò lè revolve níbi tí modern technology wà, níbi tí modern structure wà, civilization wà. Civilization ò lè fàyè gbarú ẹ̀ kẹ́ ẹlẹ́nìkan gun ṣéènì wá látọ̀run. Ibo nìyẹn fẹ́ jókòó sí nínú science? So gbogbo ìran tó bá ti rí báwọn, ẹ̀yìn ni wọ́n máa lọ. Wọ́n ní fún wọn ní global recognition, wọ́n ní ríbi wọlé nínú science and technology. Wọ́n máa rí recognize wọn sí agbègbè mythology nìkan, ibi tí wọ́n ti máa rí wọn nìyẹn. Káwọn ata jẹ́ researcher ká máa gbé nǹkan kan wọlé pé tá bá gbé kinní yìí wá, tá bá gbé ìtàn yìí wá, ẹ lè rí bí wọlé ń bẹ̀. Wọ́n á ní rárá o, wọ́n máa bú wa ní àwọn ẹrú Fúlàní, àwọn ẹrú Lárúbáwá, àwa náà sì dákẹ́ àwọn wò wọ́n ràn. Àwọn wò wọ́n ràn. Àmọ́ àyá Al-Qur'ani tí wọ́n fẹ́ lọ́sẹ̀ mọ́ yìí, wọ́n gẹ̀ẹ́tì ẹ̀. Al-Qur'ani yìí kan tó sọ fún wa, tó sọ àyá yìí ní Suratu Ibrahim. Ẹ lọ wo Quran chapter 7 verse 158. Ẹ̀wọ̀n tí eléyìí ní wí. Quran chapter 7 yẹn Suratul A'raf. Ẹ lọ 158. Ó ní kul, ó ní rẹ̀ Muhammad sọ fún aráyé wípé yá ayuhan nasu inni rasulullahi ilaykum jami'a. Quran chapter 7 verse 158. Ẹ lọ wo ntẹ́lẹ́yìn ní wí. Ó ní rẹ̀ Muhammad sọ pé gbogbo ẹ̀yin ènìyàn, dájúdájú èmi jẹ́ òjíṣẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run sí gbogbo ẹ̀yin ènìyàn pátápátá láì yọ ẹ̀dá ènìyàn kan sílẹ̀. So tó wá jẹ́ pé ní Ànábì Muhammad sallallahu alaihi wasallam kì í ṣe òjíṣẹ́ tá a rán sí gbogbo ayé títí kan ìran Yorùbá, àyà yìí wá ń kọ́. So inú Al-Qur'ani lẹ́yìn ti mú ìtẹ́ mú tẹ́ fi ń sọ̀rọ̀ inú Suratu Ibrahim, Quran chapter 14 verse 4. Inú Qur'ani yìí kan náà chapter 7 verse 158 ló ti sọ fún ayé pé ní Ànábì Muhammad òun ni òjíṣẹ́ tá a rán sí gbogbo ayé. Ṣáájú Ànábì Muhammad Ọlọ́run ò rán òjíṣẹ́ kan sí gbogbo ayé o. Yóò máa rán bóyá yálà sábúlé kan, yálà sórílẹ̀-èdè kan, yálà sí àárín òun àtìyàwó rẹ̀ nìkan, yálà sí odidi country kan. Àmọ́ pé àrán yàn nínú ẹ̀dá ènìyàn, àrán sí gbogbo ayé àtèyàn àtàǹjọ̀nú. Ànábì Muhammadu làkọ́kọ́, òun làkọ́kọ́ tá kọ́kọ́ rán nírú ẹ̀. Quran chapter 7 verse 158. Ẹ tún ajá lọ wo chapter 25 verse 1 of the Quran, Suratul Furqan. Ó ní tabaraka alladhi nazzala al-furqana ala abdihi liyakuna lil alamina nadhira. Al-Qur'ani ni mímọ́ Ọlọ́run ọba àwo ni, ọba tó sọ Al-Qur'ani kalẹ̀ fún ẹrú Ọlọ́run tá a mọ̀ sí Ànábì Muhammad ní tìtorí kí ó lè bá jẹ́ olùkìlọ̀ lílẹ̀ alamina fún àgbáyé pátápátá, gbogbo àgbá ńlá ayé pátá, kó lè bá máa jẹ́ olùkìlọ̀ fún wọn. Ṣé ìran Yorùbá ò sí nínú àgbáyé ni? Táàfì wá sọ pé wọn rán Muhammadu sí ilẹ̀ Yorùbá torí pé èdè ilẹ̀ Yorùbá kọ́ ló ń sọ. Àyà yìí ń kọ́. Ẹ tún já lọ Quran chapter 34 verse 28, Suratu Sabai. Ó ní wa ma arsalinaka illa kafatan linnasi wa ma arsalinaka illa
kafata linnas. Ọlọ́run bá ní wa ma arsalnaka, a kò rán ìrẹ Muhammadu níṣẹ́ illa kafata linnas, àyàfi sí gbogbo èèyàn la rán sí, láì yọ ẹ̀yà kan sílẹ̀. Bigeri istisna, gbogbo ẹ̀yà pátá, gbogbo àgbáyé pátá, gbogbo bí tí èèyàn bá wà láyé, Ọlọ́run ní la rán ìrẹ Muhammadu sí, sallallahu alayhi wa Ànábì wa Muhammad. That is Quran chapter 34 verse 28. So àtèèyàn àtàǹjọ̀nú la rán Ànábì wa Muhammadu sí. Ẹ máa share program yìí dáadáa, ẹ share rẹ̀ dáadáa. Ẹ jẹ́ á lọ síbi èdè gan, èdè tá à ń sọ láyé. Ṣé mọ̀ pé èdè tó wà láyé ti lé 5,000 níjọ́ tọ́lọ́hun dáyé. Ṣéjọ́ tọ́lọ́hun dáyé lèdè ti pín yẹ́lẹyẹ̀lẹ ni, àbí ìtàn táwọn kan ń sọ pé àwọn kan wá kọ́ ilé ní Babylon. Ṣé mọ̀ pé wà ní àkọsílẹ̀ náà òwe kan wípé ní ìgbà tí àwọn ọmọ ènìyàn láyé Abraham, láyé ọba Lámúrúdù àkọ́kọ́ Nemrus, wípé ní wọ́n wá fẹ́ mọ ilé tó ga, tó máa ga dé sánmọ̀ láti lọ lè wo Ọlọ́run nínú sánmọ̀. Wọ́n ní wọ́n wá mọ ilé náà, wọ́n mọ ilé náà, wọ́n mọ ilé náà. So ń pé ń bẹ̀ ni Olúwa wá da ilé náà wò. Ibẹ̀ ni Ọlọ́run wá da èdè àìyedè sáàrin ọmọ ènìyàn. Ni Ọlọ́run wá ní kí èdè wọn má yíra wọn mọ́. Pé ńjọ́ náà ni èdè wá pín yẹ́lẹyẹ̀lẹ, ló wá di wípé èdè wá di n tó pọ̀ nínú ayé. Languages, proliferation of languages. Ẹ̀rí, ṣé bẹ́ẹ̀ ló ṣe rí? Ṣáyé Noah, ṣáyé Abraham lèdè ṣẹ̀ṣẹ̀ pín, àbí bó ṣe wà látètè kọ́ṣe nìyẹn? Àyá Al-Qur'ani kan ní fi yanjú ọ̀rọ̀ yẹn. Kò ní nídìí pé èèyàn fẹ́ wá ìtàn kankan káàkiri nínú ìwé kankan. Àyá Al-Qur'ani kan ó ti yanjú ẹ̀. Súrà tí mo fẹ́ lọ yìí, Súratu Rome, nínú Súratu Rome níbẹ̀ ló wà. Ẹ lè lọ kà láti verse 19, Quran chapter 30 verse 19, ẹ gbé láti verse 19. Ọlọ́run ń sọ àwọn nǹkan kan tó jẹ́ wípé ní àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé tó jẹ́ pé ní kété tí ó ti dá ọmọ ènìyàn ni àwọn nǹkan wọ̀nyẹn ti ń bẹ. We call them the natural laws of nature. Àwọn nǹkan tó jẹ́ pé ìṣẹ̀ṣe, ìpìlẹ̀ṣẹ̀ ayé ni wọ́n. Ó wá ń kà wọ́n fún wa. Ó ní alákọ̀ọ́kọ́, wa min ayatihi yukrijul hayya minal mayyit. Ó ní lára iṣẹ́ ìyanu tó jẹ́ àtètèkọ́ṣe tá a dáyé bá òun ni pé Ọlọ́run ọba ó lóun ó máa yọ alààyè látara òkú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ò rí bẹ́ẹ̀ yẹn tú. Ẹlòmíà ní tíyẹn bá bímọ tó kú, bóyá ó bímọ yẹn ló kú stillbirth, òun kọ́ lọ́lọ́run bá ń sọ bí o stillbirth kọ́ o. Yukrijul hayya minal mayyiti, ìtumọ̀ rẹ̀ ni pé Ọlọ́run ọba ó ń create sperm àti ẹyin obìnrin, ó ń create ẹ̀ látara oúnjẹ tá ń jẹ. Oúnjẹ tá ń jẹ ló ń di àtọ̀ tó ń dọmọ. À ń jẹ ráìsì, à ń jẹ wà, à ń jẹ fùfú, jẹ sẹ̀mó, jẹ ẹ̀bà, jẹ búrẹ́dì, jẹ iṣu, jẹ iyán, jẹ mọ́ínmọ́ín, jàkàrà. Gbogbo àwọn oúnjẹ tá ń jẹ yẹn, àtara rẹ̀ làwọn ẹ́límẹ̀ntì kan ó ti fọ́ọ̀mù jáde ńbẹ̀ tí ó lọ di àtọ̀ sí ọkùnrin lára, tí ó di ẹyin. Oúnjẹ tá ń jẹ ní di sperm. Ló fi jẹ́ pé ẹ wo àwọn sperm tí ọkùnrin máa ń release yẹn. Òórùn sperm ó depend lórí irú oúnjẹ téèyàn bá jẹ. Sperm ẹlòmíì àárùn òórùn dáadáa, sperm ẹlòmíì òórùn kó òórùn dáadáa, òórùn jágbajàgba ni ó máa rùn nígbà pé dáadáa ló kó sínú. So sperm yẹn, oúnjẹ tá ń jẹ àtara rẹ̀ lọ́lọ́run bá ti ń yọ, ó ti create ẹ̀. Ló fi sọ pé yukrijul hayya minal mayyiti, nǹkan tó ti dòkú, oúnjẹ tẹ́ ẹ jẹ tẹ́ ẹ ti sè òkú ni, Ọlọ́run sì fa àlàyé yọ ń bẹ̀. Ó ní lára rẹ̀ náà ni pé a tún lè tún tú àyà yẹn sí regeneration of tissues, regeneration of cells. Àwọn ẹ̀yà ara ènìyàn kan ń bẹ tó ṣe pé ní tí kan bá bàjẹ́, ó lè create ìmí lè create fúnra ara rẹ̀ tí ó dira rẹ̀ jáde. Irú wọn ni bladder, àpò ìtọ̀.
àpò ìtọ̀ ó lè regenerate. Tápò ìtọ̀ tí bladder bá ní problem tí wọ́n gé jáde kúrò lára ọmọ èèyàn, ìmí ó wù jáde fún ara rẹ̀. Lára rẹ̀ náà ni penis, lára rẹ̀ náà ni vagina. Ìní tú àwọn eléyìn ní Yorùbá, ó lè regenerate. Ẹ wo kí la ti pè aláǹgbá, bí ìrù aláǹgbá bá gé, ìmí lè regenerate. Lára àwọn yukirijul ayya minal mayyiti náà ni. Ó wá tẹ̀síwájú, ó ní wà yukirijul mayyita minal ayyi. Òun Ọlọ́run á tún máa mú òkú jáde látara alààyè. Tàkọ́kọ́ ni pé òun ó máa mú alààyè jáde látara òkú. Òun ó sì máa mú òkú jáde látara alààyè. Ìmú òkú jáde látara alààyè, so ti yé nísìn, irú ẹ̀ ni wípé ní àwọn ẹ̀yà ara wa kan wà tó yẹ pé ní wọ́n máa dòkú, a sì ní dòkú. Àwa wà láàyè bá ṣe wà láàyè nísìn, nǹkan míì lè dòkú lára wa tí ó sì bọ́ tako lára wa. Irú ẹ̀ ni red blood cell, ẹ̀jẹ̀. So ẹ̀jẹ̀ wa èyí tí ń gbé oxygen nínì tó bá ti lo oṣù mẹ́rin 120 days lára àgbàlagbà, tó bá jẹ́ lára ọmọdé bíi 90 days, tó bá ti lò yóò kú, yóò sì bọ́ta, ìmí ò tún máa ṣayé lọ. So aya al-Qur'ani yìí tọ́ka sí. Ó wá tẹ̀síwájú, ó ní wà yóò yẹ la arda ba'da mawtiha. Ó ní lára tó wọn Ọlọ́run bá tún máa ń ṣe tó jẹ́ natural law of nature, tó yẹ pé a bá bẹ́ẹ̀ láyé ni, ẹnìkan kọ́kọ́ ló ṣe nínú wa. Òun náà ni pé ilẹ̀ tó ti dòkú Ọlọ́run á máa jí padà, tí ó sì tún bẹ̀rẹ̀ sí ní mú irúgbìn jáde, tí ó bẹ̀rẹ̀ sí ní ṣe sprouting, auto cultivation. Ilẹ̀ tí kìí ṣe pàwà lálọ gbìn nǹkan sí, lálọ dáko sí, yóò sì oko sì déédéé wù ń bẹ̀. Ta ló ṣe? Olóhun Ọlọ́run ni. Ẹ̀rí. Lára rẹ̀ náà ni ó tún wá tẹ̀síwájú, ó ní wa min ayati an khalaqakum min turab summa idha antum basharun tantashirun. Ọlọ́run bá ní iyẹ̀pẹ̀ lòun fi dá ọmọ ènìyàn o. Lẹ́yìn ìgbà yẹn la wá di pé a pọ̀, la wá di tó pọ̀ nínú ayé. Ó ní natural law ni, ẹnìkan kankan ló ṣe àfọlọ́hun. Ó wá tẹ̀síwájú, ó ní wa min ayati an khalaqakum min anfusikum azwaja. Ó ní bá a ṣe ń fẹ́ra wa lọ́kọláya, natural affection ó máa wáyé láàrin ọkùnrin àtobìnrin. Ní mọ̀ bí chemistry yẹn ó ṣe bẹ̀rẹ̀, yóò kọ̀ ṣáà fall in love. Love affair Ọlọ́run bá ní natural ni, òun lòun ṣe bẹ́ẹ̀. Ẹ máa fẹ́ra yín. Ẹlòmíà yóò fẹ́ débi pé á dẹ̀ máa kọ blank check fóbìnrin. Silver, mi ti yóò fẹ́ rẹ̀ gbà ṣẹ́ẹ̀kì rẹ̀, any amount tó bá wọn kọ́ síbẹ̀ kó lọ gbà. Ẹ̀rí, ìfẹ́ kò sí tí ò lè gbéyàn ṣe. Ìfẹ́ wọ́n fìfẹ́ gba odidi ilé lọ́wọ́ ẹlòmíì. Ọlọ́run ló mọ iye obìnrin míì tẹ́lòmíì ti rán ní hájì, kódà kò tí ì ní pátá rẹ̀ tí ó ti máa sọ pé òun lọ Mẹ́kà, yóò sì máa sáyìn rẹ̀. So ìfẹ́ Ọlọ́run lòun ṣe bẹ́ẹ̀. Lára àwọn tó jẹ́ natural law yìí náà ni pé wa min ayati manamukum bil-layl. Ọlọ́run níbẹ̀ ṣe ń sùn tẹ̀ ń jí, tẹ́tù lọ máa wá jíjẹ mímu. Ọlọ́run ní àwọ̀ Ọlọ́run láti ṣe ìṣẹ̀ṣe ní natural law ní ló ń gọ́fànú ẹ̀, kò ṣe yí padà. Péyàn ó wà kò ní máa sùn, ó sùn báwo ló ṣe fẹ́ ṣe. Lára rẹ̀ ó tún wá tẹ̀síwájú ní wa min ayati yurikumul barqa khawfan wa tama. Bí ó ti ń di pé àrá ń sán, òjò ń rọ̀, tí ló ṣe mọ̀nàmọ́ná ó ṣe lójú sánmọ̀, water cycle làwọn eléèbó ń pè, tí ó bẹ̀rẹ̀ sí ní rọ òjò. Gbogbo eléyìí ni Ọlọ́run lòun ṣe naturally ni. Tó bá ṣe bẹ́ẹ̀ tán, nǹkan irúgbìn ó bẹ̀rẹ̀ sí ní tibẹ̀ jáde látara alẹ̀. Ẹ̀rí, ibi àwa ń lọ, ẹ̀tọ́ àwáyà tó tẹ̀lé, ó ń tó bọ̀ ní Quran chapter 30 ni o. Ó wá ní lára rẹ̀ náà ni pé wa min ayati khalqus samawati wal ard. Òun dá gbogbo sánmọ̀, òun dá ayé, òun ní ara iṣẹ́ ìyanu ni. Adáyébá ni, adáyébá sánmọ̀ ni. Àwákọ́lá dá àmọ́ bó ṣe bẹ̀rẹ̀. Waqtilafu alsinatikum. Èdè tí kálukú ń sọ bó ṣe yàtọ̀ ọ̀tọ̀ ni. Ọlọ́run ní lára natural laws of nature ni. Tí túmọ̀ sí pé kìí ṣe pé nígbà táwọn èèyàn kan mọ ilé kan lọ́lọ́run wá dèdè wọn rú ló wá di wípé ara báyé ṣe bẹ̀rẹ̀ lédè ti yàtọ̀. Bá a ti dáyé gbàrà
náà lèdè ti ń pín bá a ṣe ń pọ̀ sí lọ́nà ayé bó ṣe di pé àwọn ọmọ ádámọ̀ ń bímọ wọ́n ń bímọ à ń pọ̀ bẹ́ẹ̀ náà lèdè yẹn ló exist naturally ni kì í ṣe pé ìgbà tí wọ́n á dé bábílọ́ọ̀nì ìbínú ọlọ́run kò sọ̀kalẹ̀ ni èdè yẹn wọn kò gbọ́ra wọn yé mọ́ ni rárá àlùkùránì ò wí bẹ́ẹ̀ ìtànkítàn ni èyí bá wọn parú ẹ̀ mọ́ ìyí tí kùránì ń jẹ́ kó yé wa ni pé ìtìláfùl alsina kéde wa yàtọ̀ọ̀tọ̀ naturally bóun ṣe dá ọmọ ènìyàn nìyẹn wàhálùwàníkùm and differences in complexion bá a ṣe wà láyé tó yẹ pé ní àwọn kan jẹ́ èèyàn funfun àwọn kan jẹ́ èèyàn pupa àwọn kan jẹ́ èèyàn dúdú àwọn kan jẹ́ èèyàn gíríìnì bá a ti wà lọ́tọ̀ọ̀tọ̀ ọlọ́run ní naturally bóun ṣe bẹ̀rẹ̀ náà nìyẹn bóun ṣe dá wa nìyẹn inna fi dhalika la ayatin lil alimin. So àwọn nǹkan wọ̀nyí nígbà tọ́lọ́wọ́n bá ń ka àwọn natural laws of nature àwọn nǹkan tó jẹ́ ìṣẹ̀ṣe ìṣẹ̀báyé ó ka pínpín yẹlẹyẹlẹ èdè diversity of languages the proliferation of human languages ọlọ́run kà á mọ́ déédéé bó ṣe ka oorun tá à ń sùn tó kéèyàn kan sọ pé à kì í sùn tẹ́lẹ̀ nínú ayé ìgbà tí ìbínú kan sọ̀kalẹ̀ làwa bẹ̀rẹ̀ sí ní sùn ṣe mọ̀ pé àwọn èèyàn mọ̀ pé eléyìí ò mọ̀ tí ń wí àbí kéèyàn sọ pé ní complexion diversity kò sí tẹ́lẹ̀ complexion báyìí ló kọ́kọ́ wà gbà tó yá la wá ń pín ọlọ́run ní bóun ti dára náà nu bóun ti dára nu kí wọ́n sọ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ilẹ̀ òkè ń wu nǹkan kan suddenly ìgbà tí ìbínú ọlọ́run kan wá ṣẹlẹ̀ ilẹ̀ kọ̀ bẹ̀rẹ̀ sí ní wúrúgbìn ni ẹ mọ̀ pé eléyìí ni kò mọ̀ tí ń wí déédéé gbogbo bó ṣe ka gbogbo àwọn nǹkan wọ̀nyẹn tó ka agriculture ibẹ̀ náà ló ti ka proliferation of languages diversity of human languages ọlọ́run kà á mọ́ ó jẹ́ kó máa yé wa pé natural tendency ni ìbínú kankan kọ́ bábílọ́ọ̀nù kankan ò sí mbẹ̀ so ti yé wa nísìn so now ibi a ti yà ní pé èdè àtàwọn ànábì tá à ń rán níṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ànábì tọ́lọ́run bá máa ń rán níṣẹ́ èdè àwọn aráàlú náà ni yóò máa sọ kò ní nílò wípé wọ́n fẹ́ máa ṣòǹgbìfọ̀ ṣùgbọ́n lórí ànábì wa Muhammad ọlọ́run yí padà ó ní káfatan linnas gbogbo tí ń jọ ọmọ adarí wọn pátá ànábì Muhammad aràn sí gbogbo wọn pátá àìyọ ẹnìkankan sílẹ̀ ńbẹ̀ èyíkéyìí èdè tí yóò bá máa sọ nílùú rẹ̀ ará ànábì sí so a máa wá ní àwọn kan á máa pè wọ́n ní rúsùlù rasulillah àwọn táwọn náà tún jẹ́ òjíṣẹ́ fún òjíṣẹ́ ọlọ́run àwọn làwọn máa wá tu òun ní nísìn mo wà nílẹ̀ yorùbá sìn mò ń fi èdè yorùbá ṣe ìwàásù èmi ń jẹ́ òjíṣẹ́ lára àwọn òjíṣẹ́ ti ànábì Muhammad ìyẹn lànábì fi ní al-ulama'u warasatul kini o anbiya àwọn àfà àwọn onímọ̀ àwọn náà ti gba iṣẹ́ àwọn ànábì ọlọ́run nítorí pé òjíṣẹ́ làwọn náà jẹ́ àmọ́ òjíṣẹ́ ta làwọn jẹ́ òjíṣẹ́ fún àwọn òjíṣẹ́ ọlọ́run làwọn àfáà jẹ́ àwa gbaṣẹ́ so àwa ń jẹ́ messenger to the messenger of God iṣẹ́ táwọn níbi táwọn ànábì ọlọ́run bá dé táwọn ewu ilédè lárúbáwá àwọn máa wá lọ máa wí nílùú wa pẹ̀lédè tiwa ló jẹ́ pé tíyẹn bá gbọ́ ọ̀pọ̀lọpọ̀ wàásù mi yorùbá ni ó máa pọ̀jù ń bẹ̀ kí láǹfààní àfáà tó ń bá ọmọ yorùbá sọ̀rọ̀ ó fẹ́ ṣe wáàsí fún ìran yorùbá owó àfáà ó tó wá da lárúbáwá bolẹ̀ fódìdí bí wákàtí kan wọn ẹ̀gbọ́n tó ń wí àwọn ẹlòmíì ó fẹ́ ṣe kútúbà ló fẹ́ ṣe o á dẹ̀ ka kútúbà yẹn láti A to Z kò ní wí èdè yorùbá ó sì wà nílẹ̀ yorùbá ilẹ̀ yorùbá ló ti ń ṣe kútúbà ó wá ń ṣe sermon ó wá fi lárúbáwá ka kútúbà tó fi parí ó sì gbé kàámọ̀ eléyìí ni ẹ̀sìn òye tí ẹ bá lọ wo sermon mi ní wí lárúbáwá much bí wá ti yàtọ̀ síbi tí mo ti ka Al-Qur'ani èyí tó pọ̀ jù ń bẹ̀ kódà tí àdísí kan àdísì mo lè má wí ní lárúbáwá kò ń ṣe díútì tàwa àfáà nílẹ̀ yorùbá láti tún mọ́ sọ lárúbáwá fáwọn èèyàn wa díútì wa kọ́ yẹn mọ́ duty tiwa ni láti express ara wa in the language of our people can we understand the message wa alukurani ò gbọdọ̀ tún sọ̀kalẹ̀ lárúbáwá káwa náà tún máa wá da lárúbáwá bolẹ̀ fọmọ yorùbá àìgbẹ́sìn yé ni ó fẹ́ ṣe wá sílẹ̀ yorùbá ó kọ́kọ́ fodidi bí 30 minutes wí lárúbáwá
ṣé àwọn lárúbáwá ló ń bá sọ̀rọ̀ ni àbí ìran Yorùbá? Ibi tẹ́lẹ̀ omi ò ti lágbóyé ẹ̀sìn nu. Kéwú tán ní ká lọ ké, ká lè rìlé mẹ́sẹ̀gì yẹn, ká lè fọ́ sí wẹ́wẹ́ fáwọn aráàlú wa, nítorí ẹ̀ ní ká lọ kéwú, ká gbọ́ yé, káwọn àwa máa wá fọ́ sí wẹ́wẹ́. Kì í ṣe ká lọ mọ̀, káwa náà tún máa wá wí ní lárúbáwá fáráyé. Àìpé rí àbọ̀ ẹ̀kọ́ lélẹ́yìn àìlágbọ́yé. You should be able to break it down for your people. Speak to your people in their language. Make it simplified. Ṣé kíkà tó wá bẹ̀rẹ̀ ká máa da lárúbáwá bolẹ̀ kíní kan kí wọ́n sá lè mọ̀ pa gbọ́ lárúbáwá. Ṣé ìyìn gbọ́ lárúbáwá ni mo mọ̀ túmọ̀ tó wà ní Al-Qur'ani? Ṣé ìyìn gbọ́ lárúbáwá ni mo lè túmọ̀ àdíìsì? Ìyẹn ti proof ẹ gẹ́gẹ́ bí ẹni tó gbọ́ lárúbáwá. O lè tú Qur'ani yanjú, o lè tú àdíìsì yanjú, ó ti tó. Wọ́n ẹ̀ṣẹ̀ṣẹ̀ ní ìdíkò ìṣẹ̀tú máa wá da lárúbáwá bolẹ̀ fódìdí wákàtí kan nínú program, nínú lecture. Wọ́n ní ìdíyẹn mọ́. Ìyẹn kọ́ ló fi proof ara rẹ̀ pé o qualify gẹ́gẹ́ bí àfáà. So èdè táráyé gbọ́, sọ tí wọ́n gbọ́, fọ́ sí wẹ́wẹ́, ṣàlàyé ẹ̀ fún wọn. Ní tí wọ́n ti lọ ké yẹn, àwọn òkè. Ìwọ máa wá tú fún wọn, sọ jẹ́ kó yé wọn. Kódà yìí ìgbà tí kéèyàn máa ké kútúbà lédè lárúbáwá kẹ́nìkan máa bá a tú, èmi ò gbà tiẹ̀. For what? Kí ló ń ké, kí ló ń kà ní lárúbáwá fún tó ní ká máa tú? Àwọn tó ń communicate pẹ̀lú, ṣé lárúbáwá ni wọ́n ni? Ṣé lárúbáwá ni wọ́n ni? Tó bá ti yàtọ̀ sí àyá Kùránì àtàdísì táàkà ní lárúbáwá, ìyókù tó ṣe pàtàkì ní káwọn èèyàn ó gbọ́ wáyé, kí wọ́n rí pọ́ìntì dìmú nínú ọ̀rọ̀ wa lọlé. Ìyẹn ló ṣe pàtàkì jù. So mo tún fi yẹn lecture àwọn atájá àfà níbi àṣìṣe tá à ń ṣe tọ́pọ̀lọpọ̀ wa ń ṣe. So tààrà wa rẹni tó ní béèrè, ẹ lè béèrè. So ti yẹn sìn, àǹfààní wà láti béèrè. Kódà bí yẹn bá fẹ́ pè wọlé, á gba kọ́ọ̀lù. So nọ́mbà tá lè pè sí, kì í ṣe WhatsApp call o, á jẹ́ direct call. Bí yẹn bá fẹ́ pè láàrin 4 minutes or 5 minutes, 0703 492 4039. Nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí 0703 492 4039. Ẹni tí ò bá sí Nàìjíríà kó fi kóòdù Nàìjíríà sí 0703 492 4039. Ìyẹn ni nọ́mbà tá a lè pè wọlé sí lórí prógrámù ni. Bí yẹn bá pè lẹ́yìn prógrámù mo lè má gbé o. Lórí program bá ṣe wà live báyìí kó tó di pa parí lórí live báyìí. Èní ni Friday, alẹ́ Friday láwà yìí, a wà ní 9:36 lálẹ́ Jímọ̀. Date wo? October 11 là ń ṣe program lọ́wọ́ yìí. Kì í ṣe pé kéèyàn máa wá wo program ní next year àbí lọ́ndì 15 kó máa wá pè pé kéde ẹlòmíì ó máa wá pè pé program tẹ́ ń ṣe lọ́wọ́ yẹn ni a wá wo date program tá ti parí láti bí ọ̀sẹ̀ kan, àwa ní program tẹ́ ń ṣe lọ́wọ́ yẹn lòun fẹ́ dá sí. So Friday la wà yìí, Friday October 11. So ẹni ó bá fẹ́ pè wọlé fún béèrè 0703 492 4039. A lè pè wọlé báyìí. So tá bá pè wọlé á gba ìbéèrè wa, á sì dáhùn rẹ̀ inshallah biqudrati. Ọ̀rọ̀ yẹn ti yanjú báwọn. So pé wọn rán Ànábì kan síwájú ni wọ́n ń wí síwájú Muhammad inna al-Qur'ani wí pé àyàfi kó jẹ́ pé èdè ìlú rẹ̀. So ṣáájú tí Muhammad ni wọ́n ń wí, wa ma arsalna past tense ni. So ti yé yẹn la fi ń sọ pé kíkálukú lọ lè kéwú. Wa ma arsalna fílù mẹ́dí tí wọ́n lọ mú wá láti afúwálà ni. Arsala yurisilu irisalan. So past tense sí ni. Àti rán Ànábì kan ṣáájú tí ẹ rí, àfi kó jẹ́ pé èdè ìlú wọn ni ó communicate. So àmọ́ ńgbà tó dorí Muhammad, Qur'ani jẹ́ oyé wa láwọn àyà mi pé ní gbogbo ayé la rán òun sí. Àtẹni ń sọ èdè Lárúbáwá, àtẹni ò sọ èdè Lárúbáwá, gbogbo àgbáyé, gbogbo tí bá ń gé èèyàn, kódà títí káwọn àjọ̀nú, arán Muhammadu sí wọn. Súra kan bẹ ní Al-Qur'an, Suratul Jinni ní jẹ́ súra àtàwọn àjọ̀nú. So tí yẹn bá lọ kà yóò rí encounter tó ṣẹlẹ̀ láàrin Ànábì Muhammad sallama àtàwọn àjọ̀nú kan, àwọn àjọ̀nú Nasibi yìí náà, in tó ṣẹlẹ̀ láàrin wọn yóò rí ń bẹ̀. Tí yẹn bá tó wá lọ wọnú hadith, yóò tó wá rí àwọn ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé míì tó ṣẹlẹ̀ níbi tá Ànábì ti ń communicate pẹ̀lú àwọn àjọ̀nú
nípa tó wá ṣe láyé. So ìyẹn fi hàn wáyé pé ní absolutely wọn rán Ànábì Muhammad sí èèyàn nìkan gan, sí gbogbo ayé ni wọ́n rán sí, àtìyàn àtàǹjọ̀nú àtẹbọra. Ẹbọra tẹlómi ń sìn tó ń pè lọ́lọ́run arán Muhammad sí. So tí ò bá ní gbà ni ò ní gbà, kò ní sọ pé wọn rán Ànábì Muhammad sóhun. So ti yé. So ẹnìkan type question kan bí. Ẹnìkan ní ǹjẹ́ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ǹjẹ́ ó gbọ́ àgbọ́yé èdè àwọn ẹranko gẹ́gẹ́ bí ti Ànábì wa Sulaimana? Àárín yẹn wallahu a'lam ní kọ́kọ́ wí pé ọ̀rọ̀ ọ̀ma ló nímọ̀ jùlọ. Torí pé àwọn nǹkan mi wà tó jẹ́ wípé ní ó pamọ́ lára Ànábì Muhammad tó dẹ̀ jẹ́ pé ẹ̀bùn tó ní ṣùgbọ́n tí kò ṣàfihàn rẹ̀ sáráyé. So ìmí wà tó jẹ́ pé níjọ́ tí challenges bá dé ni ó wá jẹ́ káwọn èèyàn mọ̀ pé ẹ̀bùn yẹn ń bẹ ní ara òun. So kò sábà fi ara ẹ̀ hàn wá tán lọ́pọ̀lọpọ̀ nǹkan. So ó lè mọ̀, ó lè nírú mọ̀ bẹ́ẹ̀, ó lè nírú ẹ̀bùn bẹ́ẹ̀ lára. Ṣùgbọ́n àrí àkọsílẹ̀ pé Ànábì ń bá àwọn ẹranko sọ̀rọ̀. So ti àrí àkọsílẹ̀ tó fìdí múlẹ̀ pé Ànábì ń bá ẹranko sọ̀rọ̀ bíi tí a bá ṣe rí irú ẹ̀ ń pa Ànábì Sulaimana, pé nípa àtànábì Sulaimana Ọlọ́run Al-Qur'ani ìdí sọ wáhù limna mantika tayri. So Al-Qur'ani ìdí sọ ti Sulaimana yẹn pé tó abùn ní kó máa communicate àwọn ẹyẹ, ó dìde yanjú ẹ̀, but kò sọ bẹ́ẹ̀ nípa Ànábì wa Muhammad. So àmọ́ ìyẹn kò disprove wípé Ànábì ò ní irú talent yẹn. So ti yé nísìn, kò sọ pé kò lè ṣe, kò sọ pé kò ní. Al-Qur'an ló sọ pé Muhammadu kò lè communicate ẹranko, kò sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n number 2 ń bẹ́ẹ̀ ni pé Ọlọ́run ò rán ẹranko lẹ́sìn, ẹ̀sìn ò sí fẹ́ ẹranko débi wípé àwa lè sọ pé tó ṣé wọn rán Muhammadu sáwọn ẹranko náà ní rárá. Àwọn ẹranko Ọlọ́run ò bùn àwọn lẹ́sìn, bàáyìmù wọn jẹ àwọn Ọlọ́run ò rán wọn lẹ́sìn kankan. Gbogbo ẹni tí ó ṣẹ̀sìn, kódà ọmọdé kò sí nínú ẹni tí wọ́n ní kó ṣẹ̀sìn. Kéèyàn tó lè sọ pé ká tó lè sọ pé tó ẹni yìí ó bẹ̀rẹ̀ sí ó yẹ kó ti bẹ̀rẹ̀ sí ní ṣe ẹ̀sìn, ó bọ́lọ̀ jẹ́ ẹni tó ti bàlágà tó sì ní làákàyè tí làákàyè ẹ̀ ò sì ṣàárẹ̀. So ọmọdé tó wà below 8 below 9 ẹ̀sìn ò tiẹ̀ tí ì kàn lọ́wọ́ lẹ́sẹ̀ rárá. So à ń bọ̀ sí bọ́ sí ẹranko. Wallahu ta'ala a'lam. So tá bá tún ẹni tó ní ìbéèrè àti fẹ́ round off program wa, ẹ jẹ́ kí a gbìyànjú ká share program yìí dáadáa. Aqulu quli hadha astaghfirullahi li wa lakum. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.